káàbọ̀ sórí Àṣeyọrí TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ kò wá pé ẹ kú ọjọ́ mélòó kan, ẹ kú àsìkò yìí, báwo ni gbogbo nǹkan. Lọ́jọ́ tòní a fẹ́ sọ̀rọ̀, a fẹ́ gbé sinimá méjì kan yẹ̀wò. Bẹ́ẹ̀ ni, sinimá àkọ́kọ́ ni Jagunjagun. Sinimá ẹlẹ́ẹ̀kejì náà ni Agesinkole. Àwọn sinimá méjèèjì láti ọwọ́ Femi Adebayo. Gbogbo ẹ̀yin tí ẹ ti wo sinimá Jagunjagun tí ẹ sì ti wo Agesinkole, báwo lẹ ṣe rí sinimá méjèèjì yìí sí? Èwo gangan ló jẹ́ gbòógì tí ẹ dìbò fún lọ́jọ́ tòní? Ẹ jẹ́ àjọ máa fi kọ́mẹ̀ntì wa ṣọwọ́ sí abẹ́ fídíò yìí. Èwo gangan ni ẹ wò pé mo gbádùn eléyìí ju eléyìí lọ, mo gbádùn eléyìí. Kí nìdí tí ẹ fi fẹ́ràn sinimá yìí? Bẹ́ẹ̀ náà ni Agesinkole àti Jagunjagun. Ẹ jẹ́ máa fi kọ́mẹ̀ntì wa ṣọwọ́ sí abẹ́ fídíò yìí. Ẹ má jà gbàgbé wípé Fẹ́mi Adebayo àwọn náà ni pòdúsà sinimá méjèèjì yìí, bó tiẹ̀ jẹ́ pé sinimá méjèèjì jẹ́ sinimá Yorùbá tó jẹ́ pé ó ní agbára, ó ta lẹ́nu. In fact, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí n sọ wípé gbogbo àgbáyé ló ṣe kíni ni wọ́n fẹ́ràn sinimá méjèèjì yìí. Àwọn èèyàn wá ń kọ́mẹ́ǹtì pé Àṣeyọrí TV ẹ bá wa gbé wá sórí ètò, èwo gangan ni àwọn èèyàn máa dìbò fún jù, èwo ni àwọn èèyàn fẹ́ràn jù. Ìwọ tó wò wá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì, gẹ́gẹ́ bí ìlú gángan. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lè fẹ́ràn Jagunjagun káwọn ẹlòmíì kó ṣe kí ni kó fẹ́ràn Agesinkole. Ẹ̀yin lè fẹ́ràn Agesinkole tó yẹ pé ẹlòmíì á kàn wò pé Jagunjagun gan ni best movie tí òun ti wò. Eléyìí tó bá jẹ́ best movie tí ẹ̀yin náà wò nínú méjèèjì yìí, ẹ kàn drop ẹ̀ sí comment section, and ẹ má gbàgbé láti follow channel yìí, ìyẹn Àṣeyọrí TV. Ẹ máa follow channel yìí, ẹ tẹ subscribe button kẹ́ ẹ máa bá wa lọ lórí ìkànnì yìí. A máa ń gbé oríṣiríṣi sinimá yẹ̀wò. Bẹ́ẹ̀ ni a máa ń gbé oríṣiríṣi sinimá yẹ̀wò. A máa sọ̀rọ̀ nípa sinimá ìjìnlẹ̀ Yorùbá, àwọn sinimá tó ṣe kíni tó kọ́ni lọ́gbọ́n. A ti sọ fún yín pé gbogbo sinimá tá a bá gbé wá sórí ìkànnì yìí ló jẹ́ sinimá tó ní ìtumọ̀, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé Agesinkole ó ní ìtumọ̀ pàtàkì, bẹ́ẹ̀ sì ni Jagunjagun òun náà ṣe kíni ó ní ìtumọ̀ pàtàkì. Nígbà tó bá ti máa di ọ̀la, a ó tún wá pẹ̀lú sinimá méjì míì tẹ̀yìn èèyàn tẹ́ ó bá wa dá sí. Nígbà tá a bá máa ṣe ètò ti ọ̀la, gbogbo àwọn tí wọ́n drop comment sí under fídíò yìí la máa ka orúkọ wọn ní ọ̀la. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti drop comment sí under fídíò yìí, àwọn sinimá tẹ̀yìn bá tẹ̀lé tẹ́ vote fún, gbogbo ẹ̀ náà la máa kà ní next review wa lágbára Ọlọ́run. Kí lẹ̀ ń dúró ṣe? Ó yá, ẹ jájọ lọ drop comment wa báyìí. Agesinkole or kí lorúkọ sinimá kejì tí à ń gbé yẹ̀wò, Jagunjagun. Ṣé Agesinkole lẹ́mú ni àbí Jagunjagun ni ẹ fẹ́ dìbò fún? Nígbà tá a tún máa pàdé ní ọ̀la, a ó fi ayọ̀ àti ìdùnnú pàdé. Ó dàbọ̀.